bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti gbé ọ̀rọ̀ náà lọ sí ilé-ẹjọ́, ṣùgbọ́n tí a lè fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjà tí ò bá jẹ́ ìjà ìsìn tí ò bá ṣẹlẹ̀ ní ìlú Ìṣẹ́yìn tó wà ní agbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti dópin báyìí o, táwọn àgbààgbà ẹ̀sìn Kristẹni àti ẹ̀sìn Islam pẹ̀lú àwọn ọ̀tọ̀kùlú ìlú Ìṣẹ́yìn tí wọ́n sì dìde sí ọ̀rọ̀ náà láti parí ogun ẹ̀sìn tí ò bá ṣẹlẹ̀ láàrin Kristẹni àti Mùsùlùmí. Ẹ rántí pé lọ́jọ́ ọdún ilé àwọn Mùsùlùmí ti ṣe ọjọ́ àìkú ọjọ́ Sunday tó kọjá yìí, ìyẹn ọjọ́ 16 oṣù kẹfà tá a wà yìí, ó ní wàhálà ṣẹlẹ̀ ní ìlú Ìṣẹ́yìn nígbà tí pásítọ̀ ọjọ́ CAC kan yan CAC Òkè Ìmúṣẹ ní ìlú Ìṣẹ́yìn tí ó kó àwọn sójà tó lọ́ọ́ fi lu àáfàá kan, àáfàá Abdulazeez Sulaiman àti ìyàwó ẹ̀ méjì tán jẹ́ ẹlẹ́hàá tán lọ lù wọ́n ní ìlùkulù débi pé wọ́n fọ́ ẹlẹ́hàá kan lórí, wọ́n sì fọ́ àáfàá náà lórí tí ẹ̀jẹ̀ ń ya jáde lórí wọn. Kódà wọ́n tún gbé ẹlẹ́hàá kan tán ló wà nù oyún, wọ́n gbé òun náà ṣubú tí ọ̀rọ̀ ọ̀hún tó sì di ariwo ńlá káàkiri Nàìjíríà tó bí àwọn Mùsùlùmí nínú. Ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé níṣe ni àwọn Mùsùlùmí náà fẹ́ sọ̀rọ̀ náà di wàhálà, bẹ́ẹ̀ ni ó fẹ́ di nǹkan tí àwọn méjèèjì, ìyẹn àwọn Kristẹni àti àwọn Mùsùlùmí fẹ́ máa kọlu ara wọn sí. Ṣùgbọ́n tá a gbọ́ pé àwọn àgbààgbà ìlú Ìṣẹ́yìn, pàápàá ìkọlábà ìlú Ìṣẹ́yìn àti àwọn adarí ẹ̀sìn Islam àti Kristẹni, wọ́n tètè ṣe ọ̀rọ̀ náà ní àgbà kì í wà lọ́jà lórí ọmọ tuntun wọ́n dìde sí ọ̀rọ̀ náà, wọ́n sì tètè parí ẹ̀ láàrin àwọn Mùsùlùmí. Nígbà tó ń fìdí ìròyìn wa ìmúlẹ̀, alága ẹgbẹ́ àwọn Kristẹni, Christian Association of Nigeria, tìjọba ìbílẹ̀ Ìṣẹ́yìn, èèyàn Apostle Sunday Ogundairo ni báwọn ṣe tètè lọ bá àwọn adarí ẹ̀sìn Islam nílùú Ìṣẹ́yìn ló jẹ́ kí wàhálà náà tètè parí o. Bẹ́ẹ̀ ló láwọn bẹ̀bẹ̀ nítorí pé pásítọ̀ ọjọ́ CAC náà ló jẹ̀bi, tó sì ní àwọn ti pàṣẹ fún pé kó gbé ṣọ́ọ̀ṣì ẹ̀ kúrò níwájú ilé àáfàá Abdulazeez Sulaiman tó wà, àti wípé òun ló jẹ̀bi kó sì lọ wá ibòmíì tí ó ti máa ṣe ṣọ́ọ̀ṣì ẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìgbésẹ̀ yìí ni ló dá ogun ẹ̀sìn sílẹ̀, ló dá ogun ẹ̀sìn dúró ní ìlú Ìṣẹ́yìn o, tí ò jẹ́ kí àwọn Kristẹni àtàwọn Mùsùlùmí máa para wọn. Ṣùgbọ́n o, tá a sì gbọ́ pé ọ̀rọ̀ ó sì wà nílé ẹjọ́ nítorí pé àáfàá Sulaiman Abdulazeez ń béèrè pé kí wọ́n fìyà tó jẹ pásítọ̀ náà nítorí pé ó ṣe òun níṣekúṣe pẹ̀lú àwọn ìyàwó òun, ó sì fẹ́ tóun dùn lábẹ́ òfin.